ṣe kan dáná sun mí ni solution. So Yeye Kudi, you are telling us in disguise. No wonder they are calling you Kudi risky. You are a very risky, evil, manipulated soul. Ẹ̀yin èèyàn wa nínú fídíò yìí Lizzy Anjorin ó bú Yeye Kudi gidi gan ni o. Ó fi ara balẹ̀ ó bú ni ó ní òní gist lover wípé òun náà ó ti lọ darapọ̀ mọ́ àwọn gist lover wípé wọ́n bà orúkọ òun jẹ́ wọ́n drag òun lórí social media. Arábìnrin tí a ń pè ní Lizzy Anjorin ó fi ara balẹ̀ ó sọ̀rọ̀ nínú fídíò yìí láti sọ wípé kì í ṣojú wa nìkan ní orí kí ojú ẹ̀yin olólùfẹ́ wa náà kí ó bá a. Ìdí tí a fi gbé wá fún yín rèé, ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ kí ẹ̀dẹ̀ kankan tí ẹ bá lérò sínú comment section. A máa play fídíò náà fún yín nísìnyí ó ti yá. They set up is as if they planned it, you know, like they planned it, but he's saying they wouldn't have planned such a thing because she went to the market willingly. It's not as if anybody sent her or invited. I know you are working for gist lover, Yeye Kudi. She went there willingly. Agreed. What brought issue of Ojali, Ojiowo, Oshe Ribasa, Ono oríṣiríṣi card? Yeye Kudi, bóyá ilé rán la yín lọ school, bóyá ọkọ yín ló rán yín lọ school. Ẹ proof fún wa pé ni tó rán yín lọ school sanwó nù. Kí lorúkọ nǹkan tán ṣe yẹn? Kí ni wọ́n pe surname nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọjà yẹn? Ẹ proof fún wa pé ni tó rán yín lọ school sanwó nù. Ẹ proof fún wa pé ẹ waste time yín. Ẹ proof fún wa pé kapa gẹ̀rẹ̀jẹ̀ yín authentic ni. It's not as if ó sọ fún wọn kó tó lọ. Òpònú ayérada pastor gist lover ìyẹn náà wá ní ṣọ́ invite ẹ̀ síbẹ̀ ni. But what brought issue of ó jalè ó ti pẹ́ tó ti ń ṣe ó ṣe rìbásà ó ná káàdì ó jí góòlù ó jí aṣọ ó jí owó. Irú àwùjọ tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ kí ni wọ́n máa ń pè irú ẹ̀? Yeye Kudi, èmi lẹ̀ ń fún lábẹ́rẹ́ tẹ̀ ń yọ padà fún mi lábẹ́rẹ́ ń yọ padà. The earlier you understand, you guys understand pé ọ̀tá yóò lọ́mọ tẹ̀ ń wá fún yìí, the better you guys back out. Yeye Kudi, ẹ ṣèmù mi pẹ̀lú òyìnbó gbé mi, ẹ ṣèmù mi pé kàwé jù mí lọ. I challenge you to stage a show and tell me pé kí lorúkọ nǹkan tó ṣẹlẹ̀. What is the name of that thing that happened? I mean, a group of people kidnapped someone, abi, and they said, ó jalè, ó jí owó, ó jí aṣọ, ó jí gold, ó ṣe rìbásà, ó ṣe dispenser. Yeye Kudi, ẹ proof fún mi pé lóyìnbó gbé mi. Kí lorúkọ nǹkan tán pé nǹkan tẹ́ ń ṣe yìí? Ẹ sọ fún mi. Kí lorúkọ tán pé? Yeye Kudi, you said it was not a setup. It was kí náà pé náà? Framed up. It was framed up. Yeye Kudi, what is the difference between framed up and set up? Yeye Kudi, if you are not a low-key enemy to me, why tó jẹ́ pé vulnerable moment mi tí gbogbo àgbáyé àti abiyamọ ń ṣàdúrà fún mi, why tó jẹ́ pé time yẹn lẹ lọ gbé pastor tó wá wò ìràwọ̀ tèmi? Yeye Kudi, ẹ ṣèmù mi, ẹ proof fún mi pẹ́yìn àti gist lover ọjọ́ ṣiṣẹ́ papọ̀. Ṣé gbé mi bú? Mo tún challenge yín pé ẹ ṣèmù mi pẹ̀lú òyìnbó tẹwà yẹn gbé. Ó jí gold, ó nọ́ke, ó ṣe rìvásà, owó ò lọ, ó jalè, ó tún padà wábẹ̀ wá jalè, ó jí aṣọ, ó jí 1.6 million. Yeye Kudi, you are not just a blackmailer. I have been watching you for a very long time.
the way you attack successful people on social media. Ekudi, it takes ẹni tó ní ọkàn mímọ́ láti má bá wọn ní ọwọ́ síbi tí wọ́n ti ń já ológo bọ́. Kí ló dé tó jẹ́ pé tí Gistlover bá gbà ẹ̀yin máa ń gbé. Èmi lè fẹ́ fi ṣe monetization. Àrùn tó ń ṣe yín ò kì í ṣàrùn monetization. People are getting it wrong. Kí monetization tó dé làwọn people ti ń ṣàbùrù. Is in their DNA. My beautiful sister Onigbede, allow me to be using you as a case study here. Allow me to use you as a case study. Ekudi, I challenge you to come out and tell us. I invited her to the market. She went to the market free will to go and buy something. You understand? Ekudi, you can listen to yourself. You are defending Gistlover's post. You are defending Gistlover's post. We deal with evidence. We deal with evidence. Ekudi, try harder. You are trying to change the narrative. Okay, sir. Tó bá ti wikini bí abi báyìí, ẹ jẹ́ kí n lọ sọ. So you are trying to change the narrative. You are now defending the post of Gistlover. Ekudi, if truly you are not a low-key blackmailer and a low-key haters, Ekudi, why did you abandon the video? Because there's no traces of that video in your chat. I hope you see the way they are operating. And definitely, if she had done something bad, that shop, she won't go back there, because that is what that white that he saw, and sotele that he saw, that she was. Ekudi, ẹgbẹ́ pastor ìwà kó wá sọ àsọtẹ́lẹ̀ ogun tó wà ní ọkọ yín. Ẹgbẹ́ pastor ìwà kó wá sọ àsọtẹ́lẹ̀ ogun tó wà nínú ayé àwọn ọmọ yín. Ekudi, ẹgbẹ́ pastor ìwà publicly kó wá sọ àsọtẹ́lẹ̀ ogun tó wà nínú ayé yín. If you cannot allow your case, your family case, to be discussed on public, why do you discuss other people's family cases on social media? Ekudi, who gave you that certificate? Ekudi, tí n bá bẹ̀rẹ̀ tèmi, ayé máa sọ pé ti Lizzy ti pọ̀. Èmi ò ní gbé pastor wá wo ìràwọ̀ ọmọ yín. Ṣé mọ̀ pé mo ò jọ ọmọ lọ? Màá gbé baba aláwo àbí onífá, màá wá fi wo ìràwọ̀ ọmọ yín. Ìdí tí mo ṣe fẹ́ gbé babaláwo wá fi wo ìràwọ̀ ọmọ yín ni wípé tí babaláwo bá ń tú ifá yẹn lọ, á connect mọ́ gbogbo babaláwo àgbáyé láti lè fún wa ní authentication tí babaláwo yẹn sọ. Èmi ò ní gbé fake pastor wá. Mi ní gbé fake pastor wá. Ekudi, n tó bá ti mú ẹ tó lè jókòó discuss family issue ẹ lórí social media, o lè discuss tó bá bí mi lọ́mọ n tó ṣẹlẹ̀ sí mi ní ọjọ́ Monday, ṣó lè jáde ní Friday kó wá pé pastor kó wá wo ìràwọ̀ ẹ publicly. Ṣó lè jáde pé kán wá bẹ́ẹ̀ wo ìràwọ̀ ọmọ ẹ tí wọ́n fẹ́ nà pa nínú ọjà tó ti lọ ra petrol tó fẹ́ fi dáná sun. Ẹ̀yin blackmailers ń jẹ lọ nítorí pé àwọn tẹ́ ń blackmail, they don't have liver to face you with òtítọ́. Ẹ dẹ̀ níṣòro jà àwọn tẹ́ ń blackmail lọ. Wọ́n torí pé ẹ wà comfortable pé kò sẹ́ni tó máa sọ̀rọ̀ sí yín.
àwọn ẹni yìí personality ni wọ́n wọ̀n ní sọ̀rọ̀. Yeye Kudi. Did you